ẹ̀yin ènìyàn wa ẹ kú ajálẹ̀ o, a kú bójújọ́ ti rí káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó ní kápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba àjípọ̀jọ́ kúdà yóò máa ṣàtìlẹ́yìn fún gbogbo wa nínú ìrìn àjò ayé wa. Àníri kò ṣe dáadáa o. Ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè, agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lọ́gọ́lọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́ ọ̀gbàgbà tí fi yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbà dáńpọ́n wọn bá kókó èrò akatapá bá lóṣùn, aṣọ mẹ́ẹ̀ẹ́dínlógún báyìí lọ́sọ̀ ṣọ̀pọ̀nà, ọ̀kan ní yímiyími gbé kí ọgọgọ rúmọrúmọ apanimọ́ agun olókìkí òru. Ìbà lọ́wọ́ yìí àti dìímùjẹ èèyàn, ẹ̀yin náà lájẹrọ òru àjẹdọ yẹmọbì àtòrò òru jẹ fún ọ̀gálàntà. Ìbà yín o. Ẹ̀yin náà lòlóló omi ayé, ìlúlù omi ìsàlú ọ̀run. Ẹ má jẹ́ ń wí lọ́bẹ̀ yẹn, ó nídìí ẹjẹ́ àgbẹ̀ pamọ́. Láàlú ògèrè kò dọwọ́ rẹ o, ọ̀fẹ́ bàtà kù jó bàmbàm, ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jọ́ ní mẹ́sùmí láàárọ̀ yẹn sùn fún ẹ̀bọ̀ra ti jẹ́ látọ̀ pa láàlú. Má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́, má jẹ́ ayé àwa tá à ń ṣe tó dàrú, má jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá má jẹ́ ó bàjẹ́ o. Àbẹ̀ọ́lẹ̀ kan sí lágbára wọlé ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ lápòkà tó dá lápò rẹ̀ bí kò lójú balẹ̀ ilẹ̀ ó lanu ni. Ọ̀rọ̀ tó kẹta bá balẹ̀ sọ nílẹ̀ máa gbọ́ ilẹ̀ àpè ọ́ lónìí sẹ́ àlékọ́ gbóhùn wa. Gbogbo tá a bá wí lónìí lórí rẹ̀ káàárọ̀ ó máa rọ̀ mọ́ ni. Ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́. Àwọn kọlọ̀rọ̀ sí èèyàn, àwọn afẹ́nijẹ mọ́fìáyó tí fúnilóko òdì ọ̀pẹ́rọ, àwọn ní kílẹ̀ ilẹ̀ Yorùbá ó máa gbóná mọ́ gbogbo bí kíbi tó bá wà. Àwọn tí ò fẹ́ ká yé ọmọ Yorùbá ó dáa, tí ò fẹ́ kí ìrìn àjò wa ó já gerege lórílẹ̀ àlàyé, tó jẹ́ pé àpò tiwọn nìkan ni wọ́n ń dù. Àwọn tí ayé ọmọ ẹran èèyàn ò bá bàjẹ́, ayé ọmọ ẹranko ò bá bàjẹ́, ẹnu ẹ̀kẹ́ ọmọ èèyàn ò ní rọ́wọ́ ṣọ̀ọ̀ṣọ̀. Àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ abẹ̀yìn ẹ̀yin tẹ́ nílé ayé ẹ dojú ìjà kọ wọ́n. Bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ ń tẹ̀dùmọ̀rè. Mo rò pa sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ báwọn ọ̀bàyéjẹ́ àwọn bàṣẹ̀jẹ́ ẹ̀dá kan bí wọ́n ṣe ń ba property ilẹ̀ Yorùbá jẹ́ tí wọ́n ń tọwọ́ bọ̀. Ọ̀rọ̀ wáyé lórí ẹ̀gan tó pọ̀ lónìí. Àwọn èèyàn pè mí káàkiri, nǹkan ti ṣe àwọn èèyàn gan o, ọṣẹ́ ti ṣe àwọn èèyàn nílẹ̀ Yorùbá. Gbogbo nǹkan tá à ń jà fún rẹ̀, tá à ń sọ gbogbo ìgbà pé ká ṣàmójútó rẹ̀. A nídìí ètò ààbò tó gbópọn nílé-jílé, street by street nílẹ̀ Yorùbá, nítorí àwọn tẹ́rí tí ń ti gelengele kiri, tí ń lurí kiri yìí, wọ́n ti sọ ayé ẹlòmíì sí òhò tí ó mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lóyìnbó tó kọ́lé sí Nàìjíríà tí ó mọ̀ sọ pé ilé mi òun ti rúùfù ẹ̀, tí ò ní mọ̀ kan tó ti sọ́dà oró padà. Ẹlòmíì ti bá dé burglary, ó ti ṣe aluminium everything, wọ́n ti tú padà mọ́ lọ́wọ́ tí ó mọ̀. Ó wá pọ̀ lọ jàrá bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá dé ojú ọ̀nà wa láti tó bá mú yín bẹ̀rẹ̀ láti Òwòrò Ṣòkí títí tẹ́ fi dé Kárà lọ sí Mọ̀wé Ìbàfò, ẹ lọ wo àwọn àlàfo títì yẹn lọ bẹ́ẹ̀. Ìgbẹ́ ní ìgbẹ́ táwọn ará bẹ́ ń yà tó ń yà káàkiri, wọ́n kàn ba Èkó jẹ́. Èkó tiẹ̀ tó ń gbìyànjú sí pé kò ń gbá tiẹ̀ lójoojúmọ́ sókùn sí ẹ̀ tí ò ní nǹkan tí fi gbá. Inú payé keke bójú bá rọ̀ báyìí ẹ̀rí lè kọjá mẹ́. Ẹ lọ wò ó, wọ́n dẹ̀ ti àtọ̀hún rìn wá kéèyàn wá láti ilẹ̀ Haúsá kó dẹ̀ máa wá ní wá lára. Ní tá à ń sọ rèé o, ní pé tára ilé máa ń jẹ kòkòrò kí kòkòrò tá a bá sọ fún òun rẹ̀ níjà sùn òun là ń rí mi. Àwọn tí wọn ò níbi tí wọ́n ń sùn, tó jẹ́ pé wọ́n kàn há sínú ṣọ́ọ̀pù kan ni, tẹ́ bá ti lè fún wọn nílé kan tí wọ́n mọ̀ gbé bá gbogbo wọn ni wọ́n rọ̀ wá bẹ̀. Wọn ò níbi tí wọ́n ti ń wẹ̀, wọn ò níbi tí wọ́n ti ń yàgbẹ́. Ibi tó bá rí náà wọ́n yàgbẹ́ sí. Kọ́lọ́run ọba láàánú kó ṣàánú ilẹ̀ Yorùbá níbi àjàkálẹ̀ àrùn. Kọ́lọ́run ṣàánú ilẹ̀ Yorùbá o.
ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. ilé tó pakaso bẹ̀ tá a tó fẹ́ sọ tá a fẹ́ pẹ̀kẹ́ lù bí àṣàbúrò mi kan ó ní ọ̀rọ̀ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin ènìyàn mi ẹ̀ lè mọ̀ mú wá gbogbo gbà ó ti kàn ní o ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ. wọ́n fẹ́ yan Adémọ́lá Adélékè jẹ. ìjọ kìíní àná àwọn èèyàn ní bàbá Bọ́lá Tinubu ó sọpọ́tì Adélékè mo yín mo sí gbogbo wọn lórí. ó sọpọ́tì Adélékè Adélékè gangan mo kàn ń wò wọ́n báyìí ni. mo lóṣèlú dáadáa mo ti sọ fún yín gbogbo ìgbà ṣe rí kò só lóṣèlú tó jẹ́ ọ̀rẹ́ aráàlú a kàn ń dààmú ara wa ni ṣùgbọ́n èyí tó bá ṣèwọ̀n bá tágbára rẹ̀ bá gbé níwọ̀nba ẹ̀jẹ̀ àyìn kò sí lóṣèlú tó jẹ́ ọ̀rẹ́ aráàlú bí àpò tiwọn tínú ilé wọn mọ dùn mọ̀nàmọ̀nà ni wọ́n mọ̀ ń wá kiri níjọ́ tó o bá ti mọ̀ pé bó ṣe rí nìyẹn ìyọ́nà lè yòó ní sínú ìṣòro mọ́. ṣé ẹ rí mo sọ̀rọ̀ kan jẹ́ òní mo ní kẹjẹ́ ká tẹ̀lé bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀pọ̀lọpọ̀ jáde mọ̀ pé inú àwọn èèyàn kan ò dùn pẹ̀lú bí mo ṣe sọ bọ̀ ní tèmi lọ́dọ̀ tèmi gẹ́gẹ́ bí ẹlẹ́ra ara tó sì jọmọ Yorùbá pàtàkì mi ò ní polongo ẹlòmíì fún yín tó yàtọ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n àyìn sọ fún yín ṣàdéhùn fún pé yóò ṣe dáadáa fúnra Yorùbá o mo là á mo ní ẹjẹ́ àṣẹ tiwa fún un torí dábàá padà ṣépè fún un képè ò lè ràn án ó lè da Yorùbá lọ́la èmi ò sọ pé bàbá Bọ́lá Tinubu ò lè da Yorùbá ẹ má jẹ́ parọ́ tẹ̀ jẹ́ pé ò ní í dà yín ìlé fowó rẹ̀ sọ̀yà pé kò ní í da ilẹ̀ Yorùbá rú ìlé fowó rẹ̀ sọ̀yà pé yóò dúró ti Yorùbá kí Yorùbá fi ṣàṣeyọrí mi ìlé fowó rẹ̀ sọ̀yà fún yín ṣètìrí ọ̀rọ̀ mi gbọ́dọ̀ tèmi ṣe nínú torí ẹ̀ ló ṣe dùn nígbà yẹn gbà tí mò ń sọ̀rọ̀ táwọn kan wá pé ẹ̀yin náà ẹ̀ tún ti bẹ̀rẹ̀ sí campaign lẹ́lẹ́kejì mi ò campaign lẹ́lẹ́kejì o bọ̀ òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ mò ń sọ pé ẹ̀yin ẹ ṣe títí yín fún bí ọmọ Yorùbá ẹ jẹ́ kóun ó fi aburú san padà fáwa àwa ṣe tá àti gbà á ẹ jẹ́ amọ́kàn wa kúrò lórí ọ̀rọ̀ rẹ̀ pé yóò ṣe dáadáa fún ọmọ Yorùbá níjọ́ tẹ́ bá ti yọ̀rọ̀ yín tẹ́ bá ti yọkò lọ́kàn yín kò sí tó fẹ́ ṣe láyé tí ó dùn yín ṣùgbọ́n mo fẹ́ kékeré kankan lọ yí everybody lónìí ẹ lọ di ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sátẹ̀lẹ́wọ́ yín kẹ́ dìmú sọ́wọ́ sí tí àlọ́ bá lọ àbò bọ̀ wàláì àwọn èèyàn ọgbà pàtùbọ̀tán àwọn bí ilé pé géèmù ní gbogbo rẹ̀ àjọlé ayé géèmù ní nítòótọ́ ṣùgbọ́n àtúbọ̀tán ń bẹ kò sẹ́ni tí ó kọjá lórí àlàyé yìí pẹ̀lú aburú tí ó wà ríire gbà dípò rẹ̀ bí kì í bá ṣaburú náà wọ́n fi sán fóònù náà gbogbo ẹrù tí ń dìkalẹ̀ ẹrù rẹ̀ yóò bá ń bòde níjọ́ kan torí ẹ̀ mo ṣe sọ fún yín pé ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ má ti torí pé ẹ jẹ́ Yorùbá kẹ́ wá fẹ̀sán burúkú san fún ẹ má fà burú san fún o kẹ́ lè bá rẹnu rojọ́ lọ́la torí tí aburú yẹn bá dé mo mọ tí mo sọ dáadáa mo mọ̀ wàláì irú èmi sì mi ò retí oore kankan látọ̀dọ̀ rẹ̀ nítorí wù mí jù nílé ayé ni pé bóò nílẹ̀ Yorùbá ó ṣe gba òmìnira táàbọ̀ kò lọ́wọ́ àwọn akúṣẹ̀tàn kó wa mọ́ àwọn olórí burúkú ẹ̀dá tán kó wa mọ́ àwọn ló fa ìrìn àjò ilẹ̀ Yorùbá sí ibi tá a wà lénìí. níjọ́ kejì àná mo ń sọ̀rọ̀ ẹnìkan bá mi sọ̀rọ̀ pé Sowore ló tó kù tá a lè lò èmi náà support Sowore mo pé Sowore well ẹjẹ́ try ṣùgbọ́n tí bá rántí pé activist lòun náà omi inú wa kọ mí torí mi ò tí ì rí activist kankan tó deliver rí tá a máa ti gba ọ̀pá agbára òṣèlú èmi ò rí lè tó deliver rí irú ẹ̀ ni bàbá Bọ́lá Ahmed Tinubu tá à ń rí ẹgbẹ́ ṣe kínní kan à ń tanra wa ní tásìkò bá tó gbogbo yóò mọ̀ pé irọ́ òfútù fẹ́ tẹ̀ ni mo fọlọ́mùbá tó dá ayé búra níjọ́ tẹ́ bá mọ iye owó tí wọ́n rí aláìsí ní gọ́ọ̀mẹ̀ntì yìí bí wọ́n ṣe pa owó tó ìjọba lẹ́ẹ̀ mọ̀ pé aburú ti ṣe orílẹ̀-èdè Nàìjíríà
àwa ò ní mẹ́nu lọ́bẹ̀ lónìí nítorí pé afẹ́kọ̀ọ́lá ó dáa fúnra Yorùbá àní sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ ṣáàjì wọn mọ̀ ṣe lọ tọ́lọ́mbá ní yóò lo ọdún mẹ́jọ yóò lò ó tọ́lọ́mbá sì ní kò ní lò ó kò sí tí ó fi á ṣe àwa náà láàkì káàbọ̀ sí ọ̀dọ́ Báràkì ibo nílé wọn ní Ìkòyí àní sọ̀jú máa lọ lórí ara rẹ̀ yẹn ọ̀rọ̀ ògbò pínlẹ̀ Ọ̀ṣun táwa mẹ́nu ta pẹ̀kẹ́lù ẹ lọ wo bí wọ́n ṣe ń ṣe ọkùnrin tán pè ní Adémọ́lá Adélékè ọkùnrin ni ó ti gbìyànjú orúkọ rẹ̀ ò ní parẹ́ nínú ìwé ìtàn láéláé wàláì Adémọ́lá Adélékè gbogbo yẹn ní F9 ló ní kò kàwé kò lọ skul ijó ní jó àṣẹni tí ń jó lásán ó lè sùn èso rere ju àwọn tó kàwé lọ mọ orú ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìwé tí Oyètọ́lá kà ní bọ̀ kí làbọ̀ fún ìran rẹ̀ kí làbọ̀ ká gbọ́ pé Adélékè tí ò ka dùgbà ètò jẹ́ kí n dúró ta Adélékè nìyẹn èmi kílẹ̀ Yorùbá ó nítumọ̀ lèmi wà fún pàápàá jùlọ àwọn èèyàn mi kán mọ̀ jẹ́ kí ìran Yorùbá ó pasán nínú ayé ẹ mọ̀ pé mo ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ ẹ wo ìrìnàjò ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ wò dáadáa Arẹ́gbẹ́ ló ṣe ọ̀nà tá a máa ń gbà tá a bá fẹ́ wo gbọ̀ngàn tá a gorí ẹ̀ tá a fi bọ́ọ̀lẹ̀ sí gbọ̀ngàn ká tún mọ́ lọ́dẹ òmu ẹ wo ọdún tí Arẹ́gbẹ́ ti ṣe kíní yẹn síbẹ̀ káwọn pé gómìnà kan ti lọ ìmíì ti gẹ̀yìn rẹ̀ lẹ́yìn ìgbà tó ti lọ́dún 4 wọn ò ṣe ọ̀nà yẹn títí dòṣogbo ẹ lọ wò náà ẹ lọ wò gbogbo kíní yìí ní ń ba yẹn nínú jẹ́ àwa tá a jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tá a wà lẹ́yìn odi ìbànújẹ́ ọkàn ni ìbànújẹ́ ọkàn bàbá Bísí Àkàndé tá a rò pé yẹn dáadáa làwọn náà ẹ wo bí táwọn náà wá tò sí lónìí bàbá wa tò sẹ́yìn àwọn tí ń fa burú sí ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tó pé nígbà yẹn ẹ wo dúró ẹ̀mí ẹ wo táwọn èèyàn fẹ̀mí wọn dánwò lórí ọ̀rọ̀ yín nítorí pé ẹ̀yin lè kákọ́ lajú wá sí gbogbo kínní wípé wọn ó jẹ yín máyé tẹ́ ẹ̀ bá múra ẹ̀yin aráàlú ẹ̀ ní jàǹfààní kankan nínú ètò ìjọba bàbá ẹ̀yin náà fi ìjọba Adélékè ẹ fi kọ̀ǹpíà Oyètọ́lá ẹ fi kọ̀ǹpíà dáhùn lẹ́ni wọn gbé àbọ̀ jáde bàbá kan wá wọ aṣọ yẹ́lò wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kàmpé fún Oyèbánjí wọ́n wá jẹ́ ọmọ yẹ wa pé Oyèbánjí àkántàǹtì ni pé nígbà tí ìrìnàjò dàrú máa rẹ́gbẹ́ lọ́wọ́ òun ni wọ́n gbé wá tó wá yanjú ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu bàbá yẹn fúnra wọn. Munirudeen Bọ́lá Oyèbánjí as pé accountant oníṣòro owó tọ́pọ̀lọ́ ẹ̀ pé ní nígbà tó kọ́kọ́ ṣèjọba tí ní Òsíkọ̀ ní Ọ̀ṣun ibi tó gbé Òsíkọ̀ dé wọ́n gbé débẹ̀ rí ọ̀pọ̀ náà kò dẹ́sẹ̀ tó lè ṣe é. àtẹwọ́. nígbà tí nǹkan dàrú mọ́ Arẹ́gbẹ́ṣọlá lọ́wọ́ tó di pé ó ń san half salary bọ́yá ẹ̀mẹ́jẹ ń jẹ́ kẹ́ mọ̀ lẹ́nìí wọ́n gbé sákúlà kan jáde Oyèbánjí òfin lọ́dọ̀ Arẹ́gbẹ́ṣọlá ọ̀dọ̀ Oyètọ́lá ló máa ń lọ as the chief of staff òun ló máa ń rìpọ́ọ̀tù fún wọ́n wá gbé sákúlà kan jáde ń máa bẹ̀rẹ̀ half salary ó wá kà á ló bá lọ ọ̀dọ̀ Oyètọ́lá ọ̀gá ẹ̀ ló bá ní ẹ̀wọ̀n tẹ́ ẹ̀kọ́ jáde ẹ̀ mọ̀ pé ẹ̀wọ̀n lélẹ̀ ìṣá oníkan wùdọ̀ sákúlà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá scrutinize sákúlà yẹn Arẹ́gbẹ́ṣọlá láti wà á rí i pé kò sí ọpọlọ nínú tí ò ń gbé jáde ìgbà tí wọ́n wá withdraw sákúlà yẹn tí wọ́n ní kí wọ́n má gbé jáde mọ́ tí wọ́n ṣe àwọn nǹkan kan l'Arẹ́gbẹ́ṣọlá tó sọ pé kò mọ Oyèbánjí rí náà ẹ tó máa rìpọ́ọ̀tù náà ni Oyètọ́lá ó wá ní ọmọ tó máa rìpọ́ọ̀tù fún ẹ̀ gbólógbórí ọpọlọ ẹ̀ because as at that time Òsíkọ̀ ní Ọ̀ṣun wọ́n ti ń bò sí between 4 to 5 billion naira as their capital kí ni ẹ máa ń pè é capital base tó yẹ pé bóyá bíi 250 million ní ẹni tẹ́lẹ̀ ó wá pè é ó ní kó lọ pè wá
ìgbà tó pè dé ó ní ọkùnrin yìí ọpọlọ rẹ yìí kò ní jọba o mo fẹ́ kó ràn án lọ́wọ́ mo fẹ́ bí ẹ ṣe commissioner for finance. àwọn mẹ́ta ni wọ́n máa ń rìn ní bank àwọn mẹ́ta ni wọ́n máa ń rìn wọ́n ń pè kan ní Dr. Káyọ̀dé Fáṣọlá ọmọ ìníṣà mo ti gbàgbé orúkọ kejì òun ní kẹta ní banking industry ní Nàìjíríà yìí wọ́n máa ń béèrè fún wọn ní pẹ̀lú ọpọlọ wọn. ó wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé ó máa bá a ṣe commissioner for finance tó láti ṣe wọ́n dẹ̀ ti san half salary wọ́n ti san half salary. ó ní ibi tó ń gbé ń bá ń ṣiṣẹ́ ní òsìkọ́ yìí òun fẹ́ ṣe bíi tèkó wọ́n ń pe kíní kan lẹ́kọ̀ọ́ mímọ́ orúkọ tẹ́ ń pe kíní wọn lẹ́kọ̀ọ́ yẹn tí wọ́n fi ń rí owó lẹ́kọ̀ọ́ bí òsìkọ́ náà ló ṣe rí olùgbàgbé orúkọ yẹn. ó wá sọ fún wọn ó ní ibi tó ń wá yẹn ó ní ẹgbẹ́ kó òun bá ń ṣe kó lọ òkè díẹ̀ sí i. Arẹ́gbẹ́ṣọlá ní jọ̀ọ́ fìyẹn lẹ́nu kọ́kọ́ gbà wá lórí eléyìí náà ó lóun máa fún yín lẹ́nìkan o ó lóun ṣe o ó lóun lè ṣe kọmíṣánná ó lóun láìkí ibi tó ń ṣe lọ́yẹ̀ òun fẹ́ gbé débi kan tó jẹ́ pé wọ́n ní lè dúró ẹ̀rí lọ́sùn wá bẹ̀ wọ́n ó ní tẹ́ bá ní dandan kí n ṣe commissioner for finance máa fún yín lẹ́nìkan tí ó ṣe commissioner for finance tó yẹ pé ó máa ṣe kódà ó fẹ́. ṣé ẹ ti gbọ́ níta bàbá yẹn wé wọ́n ní bàbá yẹn gúdù gan ìyẹn Oyèbánjí bàbá yẹn ní ó gúdù pé láàrin pé wàhálà yẹn báyìí nígbà tí ó fi tó oṣù méjì gbogbo project tí ìjọba Ralph Arẹ́gbẹ́ṣọlá ní gbogbo ẹ̀ka dìbò gbàgbé ni wọ́n jẹ́ ó yé wa pé à ń bọ̀ dáadáa ó gúdù ṣùgbọ́n ìyá aráàpínlẹ̀ Ọ̀ṣun wọ́n fẹ́ fi kiri kan lọ dá yín lójú lónìí irọ́ ni bàbá tẹ́rí tí ń sọ̀rọ̀ irọ́ ní ń pa nípa Oyèbánjí irọ́ funfun ṣe ẹ rí kí ni wọ́n pè àwọn wo làwọn tán pè ní olùṣèré owó àwọn àkántàǹtì ẹ̀rín máa ń pa mí ni díẹ̀ nínú àwọn àkántàǹtì ní máa ń ní àánú lójú láti jẹ́ kí ìlú lè bá tòrò kó túbà kó tùṣẹ́ ẹnìkan ló fún bàbá Bọ́lá Ahmed Tinubu ní fọ́múlà tó lò fọ́múlà la máa ń pè é nígbà tó bẹ̀rẹ̀ tó introduce àwọn policy tó fẹ́ fi control owó wa ẹ wo bára ṣe ní àwọn èèyàn tó títí dásìkò tá a wà yìí nígbà tó dásìkò pé election bọ̀ ni wọ́n ṣe ń dẹkùn rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n mọ̀ tán ṣe nígbà tí wọ́n rówó tán ìjẹ́ wọn rántí aráàlú mọ́ wọn rántí aráàlú gbogbo títì tán ṣe títì wo ló ṣé ẹ̀yin aráàlú ti bọ́ nínú títì tí ó yẹ kí wọ́n ṣe fún yín ẹ lọ wò náà ṣé bí títì ní níṣẹ́ gbogbo Ṣàngó yẹn bá ń rí títì inú lọ́pọ̀ ìlú títì dàgbàdo látàgbàdo lọ sí kíni orúkọ ẹ̀ Òkè Àró lọ Mátógún lọ káàkiri ẹ lọ wo ẹ lọ kọ́ ní sáwọn yẹn ń lè fún gbogbo àdúgbò yẹn gbogbo ayọ̀ sọ́bsidì àṣegbá àṣàwò sára àlùgbádùn wọn tó ti ń padà bọ̀ díẹ̀díẹ̀ mọ́júmọ́ ìní ìlà gbọ́ pé wọ́n summon 76 political bigwigs lọ́ndà APC sàbújá mo mọ̀ pé àwọn tó lọ wọ́n ní jàsán kì í jọ̀wọ́ fìfo àwọn tó lọ ò ní lọ lásán wọn ó di nǹkan tó kún kẹ́kẹ́ bọ̀ ni wọn ò ní lọ lásán láti lè da ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun rú gbogbo ẹ̀ làwa rí ṣùgbọ́n àtúnfẹ́ àkókò ya tó fi bẹ ẹ̀yìn àmọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun pé ẹ̀dùn Tadélékè ṣe rí ìtẹ́ ẹ̀nà fọ́dún mẹ́rin ni wọ́n ti ná fáwọn àgbààgbà ẹgbẹ́ ètò àǹfààní tó kẹ́ jẹ́ fọ́dún mẹ́rin òun lẹ́ni tó lọ náà l'Àbújá làwọn 76 péré látọ̀dọ̀ yín ni wọ́n ti lọ gbádùn ẹ̀ l'Àbújá tẹ̀ rí àṣírí bẹ̀rẹ̀ ń gbẹ́lẹ́nu mi lé nìyí ètò kù fún yín ìtàkà mọ́wọ́ wá kí wọ́n ṣe dáadáa fún ìlú wọn ó pin láwọn péréte lọ́wọ́ àwọn péréte ní wàá kó ẹ̀yìn rẹpẹtẹ tó kù sínú àdánwò ayérayé bí ìjọba wọn ti rí nù òun ni wọn máa fi pa á láṣàmọ̀ pé bẹ́ẹ̀ nu ọmọ èèyàn ò bá bí ẹnu ọmọ ẹ bá yé ọmọ ẹranko ò bá bàjẹ́ ẹ̀kẹ́ ọmọ èèyàn ní rówó wùsùwùsùn ẹ̀kẹ́ ọmọ èèyàn ní rówó tẹ̀ rí kọ́lọ́ba láàánú kó ṣàánú rìpẹ́rà
tá a ní ó tún kẹ̀kẹ́ ṣe tí ń ba kẹ̀kẹ́ jẹ́ lójoojúmọ́ ibi tọ́rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ nìyẹn o ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ kí ọkàn yín mọ́ Adeleke lẹ dìbò fún ṣùgbọ́n ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ wọn yí ẹ má wọ́ọ̀rì ẹ̀yẹn sáà máa wòran ẹ máa wòran Ọbásanjọ́ tó ṣerú ẹ̀ lánàá dà Ọbásanjọ́ ń dà lẹ́nìí ṣé bó lára àwọn ọmọ rẹ̀ táwọn náà ń jáde táwọn náà fẹ́ ṣe gómìnà Ògùn state ṣáyé ẹlẹ́kàn pẹ̀lú wọn ni tí bàbá bá ṣe dáadáa ọmọ ò ní kàmpé táyé ò fi dìrọ̀ mọ́ pé ìwọ ló kàn bàbá rẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n fi wọ́n lẹ̀ ẹjọ́ wọn bá bọ̀ ẹjọ́ wọn bá bọ̀ Ọlọ́run ọba tó ní kápẹ́ ọlá alágbára lórí ohun gbogbo yóò gbé ọmọ Adeleke yóò gbé lékè gbogbo wọn lágbára lọ́wọ́ Elédùmarè Adeleke títí ẹ̀ làwọn aráàlú fẹ́ gbogbo aráàlú ló fẹ́ tiẹ̀ àwọn tó orí ti ń tẹ̀lé wọn nítorí àtijẹ àtimúni tó Ọlọ́run ọba láàánú tó ní kápẹ́ ọlá alágbára lórí ohun gbogbo yóò wọ́n pẹ̀lú gbogbo wa kò ní jẹ́ àpẹ̀dín àní sọnù nínú ayé ọ̀rọ̀ wa ò sì ní dàrú gbogbo ibi tí ń lọ tí ó bá yọrí sí ilé tí ó dé túmọ̀ Ọlọ́run ó ṣe fún wa tó bá jẹ́ pé níbi tá a bá dé yìí pẹ̀lú ìyànjú lórí ọ̀rọ̀ Adébọ́lá Adeleke kí ìfẹ́ Ọlọ́run ọba tó láyé kó ṣẹ lókù gbàgbọ́ tá a nínú yẹn a ní rí ju wáyé lọ lórí ìkànnì ilé nìyí tí tá a fi máa mákọ̀tún ètò míì wá lórí ìkànnì yìí èmi ti ń tòótọ́ bàbá àṣà.